ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. ìyá gist tẹ̀ni wọ́n ní Toby wọ́n ló pariwo síta o wípé ó sọ fún Kabiyesi wípé tí anything bá ṣe oyún inú wípé Kabiyesi máa wà responsible wípé torí òun ti sọ fún Kabiyesi wípé kí wọ́n jẹ́ kó lọ bímọ sí Amẹ́ríkà. Wọ́n ní Kabiyesi kọ̀ ní rárá wípé ìlú bàbá àwọn Nàìjíríà ni Toby máa bímọ ẹ̀ sí. Wọ́n ní Toby ní pé òun mọ reason tóun fi ń sọ bẹ́ẹ̀ wípé torí inú àwọn olórí yóò dùn sí oyún tóun ní wípé tí nǹkan kan bá dẹ̀ ṣe ọmọ nù wípé Kabiyesi ló máa wà responsible. ẹ̀yin èèyàn lé allegedly bá ṣe gbọ́ gist nìyẹn. ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Toby pariwo síta o. Wọ́n ní Toby ké fún Kabiyesi pé tí nǹkan kan bá ṣe oyún inú òun máa fi ìbínú sọ̀rọ̀, òun ò dẹ̀ ní forgive Kabiyesi. èyí sọ báyìí pé ó tó ọjọ́ bíi mélòó kan tí Toby sọ pé òun fẹ́ lọ ralé sí Amẹ́ríkà, wípé òun dẹ̀ fẹ́ lọ bímọ sí Amẹ́ríkà. Kabiyesi dẹ̀ reject offer yẹn pé kò lè bímọ sí Amẹ́ríkà, wípé ìlú bàbá ńlá bàbá àwọn ìyẹn Nàìjíríà yìí ni ó máa bímọ ẹ̀ sí. And àtìgbà tí wọ́n dẹ̀ ti sọ ọ̀rọ̀ yìí, inú Toby odò to the extent pé àwọn family gan wọ́n wá láti wá bẹ Kabiyesi àti láti wá dá sí ọ̀rọ̀ wípé ó máa lọ bímọ sí Amẹ́ríkà bí kò ní bímọ sí Amẹ́ríkà. ẹ̀yin èèyàn lé bí ọ̀rọ̀ oyún Toby ṣe rí, òun ni ó ń fi ń padà wá tó fi ń sunkún lórí ẹ̀. wọ́n ní pé ó sùn, wọ́n nígbà tó dẹ̀ máa jí wọ́n ló wá rí red flag. so ẹ dẹ̀ mọ̀ pé kò dáa fún aláboyún láti máa rí red flag. wọ́n nígbà tó dẹ̀ lọ sọ́dọ̀ doctor, wọ́n lọ ní kó ní bed rest. so bóyá àwọn nǹkan tó ń feel náà nì tó fi sọ pé òun fẹ́ lọ sí Amẹ́ríkà, because ó believe pé àwọn èèyàn kan wà ní palace yẹn tó máa ṣe bí. ó believe pé nínú àwọn olórí Kabiyesi àwọn kan wà ní palace yẹn tó yẹ pé wọn ti fẹ́ gbọ́ wípé bóyá òun lóyún, wípé kì í ṣe ìdùnnú wọn fún un láti lóyún, wípé so ìtorí ẹ̀ ni ó fi ní pé òun fẹ́ lọ bí ọmọ òun sí Amẹ́ríkà. but wọ́n ní Kabiyesi ò accept, wọn approve wípé kó lọ bímọ sí Amẹ́ríkà. wọ́n ní wọ́n dẹ̀ fi ohùn sílẹ̀ fún pé Toby bá threaten láti lọ sí Amẹ́ríkà by herself wípé àwọn máa yọwọ́, wípé so ó máa lọ dá ọmọ yẹn bí ni. obìnrin wo ló fẹ́ bímọ dá ọmọ bí nígbà tí ò ṣe pé kò ní bàbá ọmọ. so Kabiyesi sọ fún àwọn fámílì Toby pé tí wọ́n bá ti gbọ́ nǹkan táwọn sọ yìí, wípé kí wọ́n jọ kán wá mú ọmọ wọn kan lọ fàlẹ́ ọkọ mi lọ́wọ́. wọ́n ní àwọn fámílì Toby ní rárá o, àwọn ò mí ní ẹ̀bá yẹn o, ipá wọn kan fẹ́ wá bá Kabiyesi sọ̀rọ̀ ni, kán jọ kán jẹ́ kó lọ sí Amẹ́ríkà kó lọ bí ọmọ ẹ̀. wọ́n ní Kabiyesi ní nǹkan táwọn fẹ́ làwọn ti sọ yẹn. wọ́n ní bí ọ̀rọ̀ yẹn ṣe pa inú ẹ̀ nìyẹn. bọ̀ ní ìsìn Toby tó wá dìde, ó lóun tó fẹ́ lọ bímọ sí Amẹ́ríkà, wípé òun rí red flag, wípé tí Kabiyesi ò bá dẹ̀ yọ̀ǹda òun kó lọ sí Amẹ́ríkà, tí nǹkan kan bá ṣe oyún náà, wípé Kabiyesi lòun máa mú
fún yí pé àwọn ni wọ́n fa nǹkan tó ṣẹlẹ̀ sí oyún náà. So Kábíyèsí tẹ̀síwájú pé number one, Toby ìyàwó àwọn ni, àwọn làwọn fẹ́ Toby, Toby kọ́ ló fẹ́ àwọn, pé nǹkan tí àwọn bá dẹ̀ fẹ́ ó ní Toby gbúdọ̀ ṣe. Ipe kí Toby má ever sọ fún àwọn pé òun fẹ́ lọ sí Amẹ́ríkà àbí òun fẹ́ lọ ra lé sí Amẹ́ríkà, wípé ọkọ ni olórí aya. Wọ́n ní nǹkan tí ọkọ bá sọ òun ni abẹ́gẹ́. Wọ́n ní so enough is enough. Àwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ pé Toby fẹ́ lọ sí Amẹ́ríkà àbí Toby ò fẹ́ lọ sí Amẹ́ríkà. Wọ́n ní Toby bẹ̀rẹ̀ sí sunkún wípé òun rí red flag o. Òun dẹ̀ ń sọ fún Kábíyèsí ní ìsìn. Kábíyèsí ò take ọ̀rọ̀ yẹn serious. Ipe tí anything bá ṣe oyún náà, ipe Kábíyèsí ló máa wà responsible. Nǹkan tí a gbọ́ tó ní Toby sọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé la ní ká mú gist wá fún yín. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé several times ní Kábíyèsí ní Toby ti sọ pé òun fẹ́ lọ ra lé sí Amẹ́ríkà. Several times ló ti ń sọ wípé òun fẹ́ lọ ra lé sí Amẹ́ríkà, òun fẹ́ lọ ra lé sí Amẹ́ríkà. Wọ́n ní Kábíyèsí ní àwọn ò ra lé sí Amẹ́ríkà. Òun fẹ́ lọ bímọ sí Amẹ́ríkà. Wọ́n ní Kábíyèsí ní àwọn ò bímọ sí Amẹ́ríkà. Wípé tí Toby bá máa bímọ sí Amẹ́ríkà, ó máa lọ dá ọmọ yẹn bí fúnra rẹ̀ ni. Wọ́n ní Kábíyèsí sọ pé ṣé àwọn bí Tadé ni ká wò sí Amẹ́ríkà ni. Kí wá ló dé tó yẹ pé every time Toby á lóun fẹ́ lọ bímọ sí Amẹ́ríkà, òun fẹ́ lọ bímọ sí Amẹ́ríkà. Wípé àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn mọ́ lẹ́nu Toby. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré ní ìjà tó jẹ́ pé Toby ń gbé wá síwájú Kábíyèsí yìí pé Kábíyèsí wọn grant request òun, kò sí bóun ṣe lè bá Kábíyèsí sọ̀rọ̀ tó tí Kábíyèsí máa grant request àwọn. Nǹkan tẹ́mi kàn rí sọ sórí ọ̀rọ̀ yìí ni pé Toby a ti ń sọ so many times. Ọkọ ló lórí aya. Tí Kábíyèsí bá ní kó má bímọ sí Amẹ́ríkà, kò sí big deal ní pé èèyàn fẹ́ lọ bímọ sí Amẹ́ríkà. Àwọn ọmọ tó ń bí sí Nàìjíríà yìí náà wọ́n ṣoríire, wọ́n ní láárí. So advice tèmi ni pé gbọ́nà sọkọ ẹlẹ́nu. Kábíyèsí tó ń sọ pé o ò lè lọ sí Amẹ́ríkà, wọ́n ní nǹkan tán rí o. So ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn tá a gbọ́ ta ní ká mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.